gbogbo ẹ̀yin wa tí ẹ̀yin ń gbọ́ wa kárí ayé ẹni tá à ń bá sọ̀rọ̀ ní sàtàwà àwọn náà ni wòlíì àrínà àgbáyé ni wòlíì Fálẹ̀yìnmú Ọlágoróyè ọmọ ọlọ́wọ̀madẹ ọmọ ọlọ́ra gógó bàbá ni à ń bá sọ̀rọ̀ báyìí bàbá ẹ káàsán sà. ẹ káàsán o. ẹ ra sà ẹ pẹ̀lẹ́ sà. ẹ kú gbogbo ẹ o. mo ní nìkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn tí a sọ̀rọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ẹ fi ìkìlọ̀ ránṣẹ́ sí alàgbà Sunday Adéyẹmọ ìgbà yẹn mọ̀ sí Sunday Ìgbòho ṣá pé kí wọ́n ṣọ́ra ṣe pé ewu ń bẹ lóko lóńgẹ́ fún rẹ̀ ewu ni ṣùgbọ́n tá a gbọ́ báyìí ni pé alàgbà náà ti wọ Nàìjíríà wá báyìí wọ́n sì ti lọ sí ààfin ikú bàbá yèyé ọba Abdulhakeem Ọwọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù àkọ́kọ́ tí wọ́n ti lọ bẹ̀ kí ẹ rí sí lè kákọ́ ọmọ láti bẹ̀rẹ̀ sà. nǹkan tó ṣẹlẹ̀ mo sọ pé wọ́n set up sílẹ̀ fún pé kò sí nǹkan tó ń pè ní Yorùbá nation lówó ṣe wá ń sìn tó bá sọ̀rọ̀ nípa Yorùbá nation wọ́n máa arrest ẹ̀ wọ́n gbé bó dẹ̀ ṣe wá ń sìn tí ò bá ṣara ẹ̀ jẹ́jẹ́ wọ́n á arrest ẹ̀ ṣùgbọ́n tó bá pé Yorùbá nation torí Yorùbá nation yẹn ló ń sọ ní ìlú òyìnbó pé ó continue pé àwọn ò jáwọ́ lórí náà bá nation yẹn ṣùgbọ́n bó ṣe wá sí tán bá ní Yorùbá nation wọ́n á arrest ẹ̀ torí a ti sọ tẹ́lẹ̀ pé àwọn àjẹ́ yẹn ti sọ pé anybody tó bá fẹ́ pín Nàìjíríà a ti sọ tẹ́lẹ̀ kan tó mu bó bá pé Yorùbá nation àfi tó rọra jókòó ẹ̀ jẹ́jẹ́jẹ́ tó bá jẹ́ òṣèlú ló bá fẹ́ ṣe bóyá APC ló fẹ́ darapọ̀ mọ́ kó lọ darapọ̀ tó bá fẹ́ stay Nàìjíríà o ṣùgbọ́n tó bá ní Yorùbá nation wọ́n á arrest ẹ̀ tó bá gbé ìgbésẹ̀ yẹn so Yorùbá nation ò lè work láti ń sọ kọjá lọ so bí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ṣe rí nìyẹn. kí gbogbo àwọn tí wọ́n ń sọ pé àwọn fẹ́ gba orílẹ̀-èdè Oòduà pé ká gbẹ̀mí kún bẹ̀ pé kò lè ṣeé ṣe. kò lè ṣeé ṣe àwọn tó ń pera wọn ní aṣíwájú Oòduà yẹn tó ń pè Yorùbá nation yẹn politics ni wọ́n máa jọ́ nígbẹ̀yìn wọ́n máa sọ̀rẹ́ńdà gbẹ̀yìn ni irú àwọn ẹ̀bùn gan tó lérí bùráfà wọn ò lè ṣeé ṣe so bó ṣe rí nìyẹn. tó eléyìí tí alàgbà Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ti wá dé yìí gẹ́gẹ́ bí wòlíì gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àwọn Yorùbá tẹ jẹ́ ìmọ̀ràn lẹ fẹ́ gbà ní ti bàbá sọ́mọ tẹ̀gbọ́n sábúrò ìmọ̀ràn lẹ fẹ́ gbà. tó bá kó má sọ̀rọ̀ nípa kó ṣọ́ra kó má sọ̀rọ̀ nípa Yorùbá nation mọ́ lẹ́yìn náà kó rọra ṣọ́ra ẹ̀ tó ṣe jẹ́jẹ́ nǹkan tó bá jọ mọ́rọ̀ òṣèlú tàbí ọ̀rọ̀ kó wá máa jà fún ẹnìkan ó ṣọ́ra ẹ̀ mo sọ fún lákọ̀ọ́kọ́ pé Yorùbá ṣèlú ló jà fún ẹni pé nígbà tó ń jà tó ń mú ẹni pé gbogbo wọn padà wọn pe Yorùbá nation mọ́ nígbà tí wọ́n mọ̀ wọn Gani Adams àti Fáṣẹ̀hùn gbà yẹn wọn OPC ṣàpàǹpara wọn l'OPC wọn wọlé ṣùgbọ́n ẹni sìn pé níbo lẹ ti gbọ́ Yorùbá nation mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti mú wọn nìbàdàn yẹn tá a sọ pé wọ́n máa set up wọn wọlé ṣé ẹ gbọ́ Yorùbá nation mọ́ níbi kankan tó ti yé yín so bó ṣe rí nìyẹn. bọ̀ ṣùgbọ́n tó bá ní pé òun fẹ́ máa ja òun fẹ́ ká lé àwọn apààyàn wọgbó ká lé àwọn ajínigbé wọgbó ó lè ṣe gbogbo yẹn. òfin wa òun nìkan tó ṣe òfin wa àwọn tó bá jọ̀rìn mọ́ wọn bóyá àwọn ọlọ́pàá Nàìjíríà tàbí sójà Nàìjíríà wọ́n jọ máa jọ ṣiṣẹ́ papọ̀ ṣùgbọ́n sọ pé àwọn ní ọlọ́ organisation kan pé àwọn ṣe kéde kankan wọ́n á arrest ẹ̀ set up wà fún kó ra ṣọ́ra ẹ̀ kó ra ṣe. so wọ́n dẹ pàkútẹ́lẹ̀ fún ni. bẹ́ẹ̀ ni so kó ra ṣọ́ra ẹ̀ kó ra ṣe. kó ṣọ́ra sí. tó ti ń sìn. wọ́n lu pàkúté. kó má bọ̀ lu pàkúté. bóyá òun pé. tó bá ń sọ pé Yorùbá nation kó wá máa tún pa wọ́n á gbé
kò bóyá Yorùbá ló wà ń bẹ kò sí kankan o. èyí tó ń fẹ́ sọ́nà ní ẹ̀bí ń wò pé ọmọ ìyá wa náà tó wà ń bẹ pé ẹni yòó ní sọ̀rọ̀ bíi Haúsá bíi Fúlàní. ó ti bó demonstrate bẹ́ẹ̀ pé Yorùbá nation wá gbé ẹni kó try ẹ̀ wò set up tó wà ńlẹ̀ nìyẹn tó mo ní wọ́n set up fún. àti Akíntóyè Professor Banji Akíntóyè. Banji Akíntóyè náà bó wá náà bọ́n bá pọ́nra ṣe jẹ́jẹ́ kan wọnú ilé wọn kan jókòó bọ̀tọ́ bá pàpà sọ nípa Yorùbá nation wọ́n á arrest wọn. so kí wọ́n sọ set up yẹn ti wà á lẹ̀ fún wọn. kí wọ́n sọ wí agbẹjẹmọ́wọ́ kí wọ́n sì. bẹ́ẹ̀ ni wọ́n rọra sọ fún Yorùbá pé gbogbo ìjà táwọn jà lórí Yorùbá nation kò sọ̀nà ń bẹ o. tó bá lóun gbà ń kọ́ pé ibi tó ń ti gbé sínú ọ̀nà wọn á ti bẹ̀rẹ̀. abára ẹ̀ níbi tó yẹ kó bára ẹ̀ tó bá ti tán kó dóko wá sìkò wá ní Yorùbá nation lórí àwọn tún bẹ̀rẹ̀ ẹ̀ rí ẹ jẹ́ ká máa wòran. tó bá jókòó jẹ́ ìjọba ò ní fọwọ́ kàn án. bẹ́ẹ̀ ni kò sí wàhálà. òun náà lè ń gbọ́ wòlíì àrínà àgbáyé ni wòlíì Fálẹ́yìmú Ọlágoróyè wọ́n ti gba alàgbà Sunday Ìgbòho wọ́n ti gbà wọ́n nímọ̀ràn tàtà pé tí wọ́n bá fẹ́ ìgbésí ayé wọn jẹ́jẹ́ ní Nàìjíríà kí wọ́n bá sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Yorùbá nation mọ́ nítorí pé ìjọba tó wà ń ta iná àwọn náà kò fojú rẹ̀ wo pé ẹnìkan fẹ́ pín orílẹ̀-èdè mọ́ wọn lórí. Bàbá Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks. àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ TV ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ TV àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ TV má yìí kò tiẹ̀.